nílùú bàbá mi ní gbọ́ mi ní gbà. Ọmọ Yorùbá ó ti ṣẹ́ẹ̀tì báyìí. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, Olóyè Sunday Igboho lọ pariwo síta ló jẹ́ kó mọ̀ pé àwọn ò ní lajú àwọn lẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, mo ṣe bá bàbá wa Olóyè Sunday ọmọ Igboho Sha, mo ṣe bá wọn sọ̀rọ̀ tán nísinsìnyí. Ó dẹ̀ láwọn nǹkan kan tó jẹ́ kó yé mi. Now òun ni mo fi sọ fún yín pé anything tẹ́ bá gbọ́ lẹ́nu mi tested okay confam ni. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn Fúlàní ajínigbé ajínipa wọ́n ti wọlé sí Igboho. Igboho wà under attack báyìí. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn aráàlú yẹn tí kò yẹn bẹ̀rẹ̀ báyìí, wọ́n sáré wọ́n pe different people kó tó wá rí bàbá wa Olóyè Sunday Igboho bá sọ̀rọ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n tó ṣàlàyé fún wọn báyìí, àwọn Fúlàní yẹn wá ẹnìkan tiẹ̀ wà nínú àwọn tí wọ́n jẹ́ àbúrò bàbá wa Olóyè Sunday Igboho tó pè ní Ifá Igboho. Báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo Ifá Igboho tí bàbá Igboho tí bàbá ìdí next thing a kò rí pé allegedly ìyàwó tó wà mélòó sọ fún wa o, àwọn video evidence kọ̀ọ̀kan náà wà but àìtí ìgbé jáde báyìí. Bó ṣe gbọ́ Igboho, bóyá wọ́n wò bóyá Olúwa àbí Májàtúlá ló ń bọ̀, wọn ò mọ̀ pé Ifá Igboho ló ń bọ̀. Helicopter kan take off tó túmọ̀ sí wípé allegedly wọ́n ní helicopter ló kó wọn wá sí Igboho. Can you imagine? Ká ní kò sí kí wọ́n dárúkọ bàbá Olóyè Sunday Igboho, bí wọ́n bá ṣe jẹ ìlú yẹn ń nìyẹn. Wọ́n ti pa èèyàn mẹ́ta kó tó di pé wọ́n pe Olóyè Sunday Igboho. So directive tó Olóyè Sunday Igboho lò tó sáré pé àwọn ọmọ wọn mi ò jẹ́ kó jù bẹ́ẹ̀ yẹn lọ. Òkun àràkọ́ tá à ń sọ lélẹ̀ wípé bàbá Tinubu ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa free Olóyè Sunday Igboho, ẹ jẹ́ kó wà official. Lóòótọ́ a mọ̀ pé ààrẹ tó dání kẹ́kẹ́ lè jẹ́wọ́ ọmọ Yorùbá, but ẹ má jẹ́ ká torí nǹkan táwọn ẹ̀yà ìjà bí kẹta máa sọ kí wọ́n wá pa gbogbo ilẹ̀ Yorùbá hùn. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ nítorí ẹ̀yin náà ẹ wò ó, tó bá ti ń wọnú ìlú Olóyè Sunday Igboho tó bá ti ń wọnú irú àwọn ìlú bẹ́ẹ̀ yẹn tó ti ń pààyàn, kí ló kù? Ká ní kò ṣe pé Olóyè Sunday Igboho jẹ́ akíkanjú ní sí bọ́ ṣe gbọ́ pé Ifá Igboho bọ̀ báyìí, ọwọ́ òbí Olóyè Sunday Igboho ni wọ́n bọ̀ ní tọrọ láàbùrù kan tó pè ní Ifá Igboho. Ìlà kan náà ló wà lẹ́kẹ̀ẹ́ wọn. Báwọn Fúlàní ẹ̀ ṣe sáìtì wọn báyìí, àṣẹ gbogbo wọn kí ló máa ń pa àwọn kéde náà o, ṣé trọ́pà máa pọ̀ àwọn tó máa ń bẹ́ láti àwọn àmì tó máa ń bẹ́ láti inú bóyá aeroplane bóyá kọ̀ọ̀kan fighter tó bá kó tó bá bẹ̀rẹ̀ jagun bìkan. Ṣé ọmọ kan máa ń so kíní kan mọ́ bí ara bí bẹ́ẹ̀tì báyìí, bí ogun wọn ṣe gbọ́ Ọlọ́run ló wọ́n ṣe activate kíní yẹn, helicopter yẹn ṣe take off ogun wọn kúrò yẹn. Àwọn tá a gbọ́ pé wọ́n ṣiṣẹ́ yìí ọ̀wọ́ mẹ́wàá bí a ṣe gbọ́ ọ̀wọ́ mẹ́wàá, tó túmọ̀ sí pé ó ní bí wọ́n tó fẹ́ wá jù bẹ́ẹ̀ yẹn. Nígbà tí wọ́n kọ́ gbọ́rọ̀ yìí ní ìgbàgbọ́, mo lè gbé fóònù kábíyèsí Olúwa mi Olóyè Sunday Igboho. Bàbá ní kábíyèsí ọmọ máa ń bí ṣèṣì ọ̀kan oníkòsí ọ ní àpáwọn bí sì báyìí wọ́n ní Olúwa mi kí n fẹ́ sọ ọ̀kan fún yìí. Ó kì í ló fẹ́ sọ wọ́n ní Olúwa mi security alert pé kọ̀ọ̀kan wà ọ ní àbẹ́ẹ̀ ni ọ ní tòótọ́ ni pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ freedom for Chief Sunday Igboho sí comment section. Ìwọ tó bá lè sọ táìpù ẹ lè ṣe fídíò freedom for Chief Sunday Igboho ẹ send ẹ sí mi ọmọ yìí máa bá yín upload ẹ. Freedom for Chief Sunday Igboho, freedom for his frozen account, freedom for all Yoruba nation campaigner that has been on the run. Ọmọ Yorùbá ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo freedom for Chief Sunday Igboho, because tó bá yẹ pé bàbá mi Olóyè Sunday ọmọ Igboho Sha tí gbogbo ọmọ Yorùbá nígbàgbọ́ nínú wọn káfàtà àrólé Odùduwà ọ̀rìn ìbílẹ̀ mìkìtì tá ń jákó apá níwájú akúyányán, tá ń jẹ́ jagunjagun, tá ń jẹ́ jagunjagun níwájú jagunjagun, ṣọ̀gbọ́ apá bàtà apá jẹwọ́jẹwọ́ tiẹ̀. Ẹ̀yin bàbá wa gómìnà nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ tètè ṣe báyìí. Ohun tó wà lókè síta aṣọ ọgbẹ ẹ bá wa gbólé Sunday Igboho wọlé, ẹ ṣàánú wa, ẹ jọ̀ọ́ báyìí kọ́ pa wá tán.
ariwo táwọn aráàlú ń pa nìyẹn o, ìyẹn gbogbo wọn tí mo sọ yìí, ariwo táwọn aráàlú ń pa wọn náà bí ṣe Ọlọ́run wọn gbòòrò sáwọn ọmọ ni kìnìkan àwọn tèmi lè educate nínú wọn mú educate wọn, mo ní kò rí bẹ́ẹ̀. N tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ ò mọ̀ pé wọ́n ń tẹ̀dí sí wà lórí olóyè Sunday Igboho ni, gbogbo bó ṣe ń wọlé tó ń jáde yẹn ọlá Ọlọ́run ni. Akíkanjú mélòó ló lè dánwó ẹ̀wò kọ́ dìklẹ̀ wọn tẹ̀lé tí wọ́n máa wọ sí ìlú yẹn. Ìyẹn lẹ́kọ̀ọ́ máa mọ̀ wípé bàbá Tinubu fún ara wọn, ìjọba Yorùbá wà lára wọn, kọ́ wà lórílẹ̀ lókù. Bàbá wa ò ní ìṣà wọ́n sọ àwọn kankan, wọ́n ní Sunday ìwọ náà mọ̀ pé wọ́n tẹ̀lé nínú ìwé. A lot of Yorùbá leaders lọ sọ̀rọ̀ tílẹ̀ kún. Wọ́n ní Sunday tó bá ń lé ẹ̀wò ìwọ Nàìjíríà, Olúwa ló sọ pé àwọn náà mọ̀ pé ṣùgbọ́n kọ́ jọ kọ́ tú àwọn lẹ̀. Gbogbo àwọn Fúlàní ìwú tí wọ́n tó lọ ń pera wọn ò tó nǹkan kan, wọn ò tó báwọn èèyàn ṣe ń pariwo wọn. As a matter of fact, lẹ́yìn mẹ́ta ìlà ẹ̀ṣẹ̀ ń confam wípé àwọn Fúlàní terrorists wọ́n lọ sanwó fáwọn blogger kan pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtàkì àwọn kọ́ sọ àwọn di èrò jẹjẹ níwájú ọmọ Yorùbá pé kọ́ máa àìbò pé àwọn Fúlàní yẹn ọlágbára wọ́n pààyàn wọ́n di kíní kan gbogbo àṣírí yẹn ṣe tù mí. Olóyè Sunday Igboho dẹ̀ ti ń sọ láti bẹ̀rẹ̀ pé ẹ̀yin bàbá wa àwọn wèrè yìí wọ́n tó tọ́ pera wọn. Ẹ wá wọn tó ṣẹlẹ̀ ń Kwara ní is it not 5 or 4 days ago táṣírí tú pé àwọn mèé tí a là. Mo sọ kọ́kọ́ fẹ́yìn yan wa níbi àbí last 2 weeks gbà mí gbọ́. Mo ní gbogbo ẹgbẹ́ tẹ̀ ń rí the same set of people àti Boko Haram àti ISWAP àti gbá àtàwọn they are the same people with different roles. Tó bá fẹ́ lọ jẹ lákúrá wa wọ́n á yọ lórí wọn ikú, wọ́n á fi ìkọ́nà àwọn ọmọ tọ́jọ́ ń lò káàkiri wọ́n á fi síbẹ̀, wọ́n identify àwọn as lákúrá wa. Tó bá tún jọ́dọ̀ àwọn tó ń fẹ́ràn jẹ kó the same thing. Not until táṣírí wọn tú níjẹrin àbí ìjàrùn, àṣírí wọn wo ló tú, wọ́n rí ID card mèyẹ tí a là lára àwọn terrorists káwọn navy àbí ọ̀kan tí wọ́n pa àwọn méjì. ID card mèyẹ tí a là life and direct pẹ̀lú signature ọ̀dà wọn allegedly. Ìyẹn lẹ́fí máa mọ̀ wípé a ní ìdí olóyè Sunday Igboho nílé o. Ẹ má jẹ́ kẹ́ni kankan máa parọ́ fún wa o. Olóyè Sunday Igboho a ní láti dúró ti bàbá yìí torí wípé nígbà òjò wọ́n gbà wá. Àwọn ọmọ Yorùbá kò wáyé tí pọ̀ jù tá bá gbà wọ́n nígbẹ̀rùn. Òun ló dífá fún babaláwo tó dífá ọ̀hún. Gbọ́n táwọn bàbá wa sọ ni àwọn bàbá wa sọ̀rọ̀ wọ́n lo ohun ojú fẹ́. Now ẹ jẹ́ n bọ́lẹ̀ kí n má lọ fà. Ọmọ Yorùbá ó ti dojú ẹ o. Ìlú tó lọ́ba tó níjòyè káwọn ọmọ dẹ̀gbẹ́ ní kókà wọ́n pààkì ẹ̀ sínú igbó kọ́ fi kó àwọn jàǹdùkú wọlé kọ́ wá ọ̀pẹ́ẹ̀tì tán wọ́n dẹ̀ tó fi kó wọn sá lọ. A lè sọ pé àwọn ìjọba wa ń wá àwọn pípé helicopter tí wọ́n ń gbé káàkiri ó ní registration number náà, ó ní báyìí máa ń track helicopter ó wà dáadáa, ó ní bó ṣe máa ń track wọn. So what are we talking about? Tolóyè Sunday Igboho bá wá sọ̀rọ̀ ẹ̀ wá sọ pé àṣejù wọn pọ̀. Tolóyè Sunday Igboho bá ń sọ̀rọ̀ ẹ̀ ní nǹkan tó ń sọ wọn mú nǹkan tó ń sọ kìnìkan igbá kan àwo kan. Bàbá Bọ́lá Ahmed Tinubu à ń bẹ̀yìn ni o, a ò ṣakọ o. Ẹ bá wa tú bàbá wa olóyè Sunday Adéníyì ọmọ Igboho ṣá, ẹ bá wa tú wọn sílẹ̀ o. Olóyè Sunday Igboho pààyàn o, wọn ò ní kẹ́nìbọ̀dì lọ pààyàn o, wọ́n ń jà fún wọn ni o. Ìjà tí wọ́n dẹ̀ ń jà ìjà kúkú má kó lè Yorùbá ni. Ẹ̀yin náà wo táwọn Fúlàní lórí tí ó bá ṣe pé ìfara yín jára yín ẹ̀rù tó fẹ́ ṣe fún yín wọ́n fẹ́ tẹ́ ìgbérù yín ni wọ́n ti gbà nípò ọmọ àwọn yín. Ẹlẹ́dàá yóò gbàbọ̀dì fún wọn ni, ẹlẹ́dàá yóò gbàbọ̀dì fún yín ni. Mọ tí wọ́n ń dánwò lẹ́yìn ṣá. Mọ ìgbà tí mo ti jáde wá pariwo fún yín wípé ẹ má hand over fún Shettima o. Tẹ́ bá fẹ́ jáde
make sure it's a living holiday. Torí níjọ́ tẹ́ bá ṣèṣì travel tẹ́ wá lọ sọ pé òkè o kíṣẹ́ tí màmá kó máa ṣe acting lọ o, ẹ má jẹ́ parọ́ fún yín, that very day òun níjọ́ tẹ́ máa gbóhùn èèyàn mọ́ tẹ́ bá ṣọ́ra. Fúlàní can do on they don't care. Fúlàní ò kì í tẹ̀lé òfin, àwọn la máa ń tẹ̀lé òfin, la máa ní tí bá jẹ vice tó wá gbélé mi lọ́wọ́, tí bá ṣàgídí pé mi fẹ́ tó jẹ mọ́, àwa Yorùbá la máa ń wò yẹn, Fúlàní ò kì í wò yẹn. Ẹ̀yin èèyàn wa ó ti ṣẹlẹ̀ o, ẹ bá wa pín fídíò yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní táàgì àwọn international communities, ẹ ní ṣé wọ́n tún ti rí o, àwọn Fúlàní tún ti wá pa ẹbí olóyè Sunday Igboho. Can you imagine? Can you imagine? Nígbà táwọn ọmọ pa àwọn tó gbangba sùn lọ yẹ kílé tí wọ́n dúró orúkọ tí wọ́n gbọ́ hàn ní ṣoríire. As a matter of fact, this is a direct message to Sultan of Sokoto, direct message to Gumi, direct message to all northern elders. Kílé tẹ̀ ń ṣe bí olórí burúkú. Ṣé mi yóò ká àwọn ọmọ yìí ni? Àwa wí táìwì, ẹ wá ń gbé ṣẹ̀ríà òfin bọ̀bọ̀ ọ̀lẹ́ Yorùbá. Múgù lẹ pè wá ni. Ẹ lájú tó wà náà. Kò sí kankan tí Fúlàní fi jù, kò sí kankan tí North tó fi ju South lọ. Both South West and South South, Middle Belt, all of that. What are you talking about? Ṣé gbọ́n tó wà ní? Ṣé lágbára tó wà ní? Ṣé lóògùn tó wà ní? Ṣé níjọba ènìyàn tó wà ní? Ṣé nífẹ̀ẹ́ Ọlọ́run tó wà ní? Ẹ wọ́n kó lọ́pọ̀lọpọ̀ ìmẹ̀. Tẹ́ máa pe ayé kan tí ẹ̀ tó. Ọmọ Yorùbá, bàbá wa olóyè Sunday Adéníyì ọmọ Igboho ṣá, wọ́n ní ká sọ fún gbogbo ọmọ Yorùbá wípé ẹ lọ fọkàn yín balẹ̀, pé sùúrù tá a máa ní kò tó ta ti ní sẹ́yìn, wọ́n ní ká ṣe sùúrù. Lásìkò yìí kò tí ẹ ń sọ̀rọ̀ Yorùbá nation ni ọ̀rọ̀ tá à ń sọ báyìí, ọ̀rọ̀ gbogbo òṣè ní kò lè Yorùbá òun là ń sọ báyìí. Ọ̀rọ̀ bí Fúlàní ò ṣe ní kó wa lẹ́rú, ọ̀rọ̀ insecurity tó ń lọ nílẹ̀ Yorùbá, báwo la ṣe fẹ́ stop with immediate effect? Ṣèbí torí pé orúkọ bàbá mi olóyè Sunday Igboho ó jẹ́ orúkọ tí wọ́n bẹ̀rù, òun ló fà á tí ó ṣe mọ níwọ̀n bẹ́yẹn. Ẹ àzúmì pẹ́ni tí ò pariwo pé Ifá Igboho ti ń bọ̀ o, Ifá Igboho ti ń bọ̀ o, kìnnìkan tó fi ń fi àwọn èèyàn lọ́kàn balẹ̀. Àwọn Fúlàní ò bá máa sàlọ, wọ́n á dúró síbẹ̀, wọ́n sì pa lọ ni, tó da sí bolẹ̀ tó da bolẹ̀. Àwọn tí wọ́n lóògùn bọ́ọ̀lù yẹn ní ọ̀tá pa yìí. Ìbọn táwọn olórí burúkú yẹn ń lò, ìbọn tí Nigerian army fi ń ṣe support ni, not their personal rival. Àwọn ìbọn tẹ́ pé ìṣòro ẹ̀ tó yìí, tọ́ta ní ẹ̀ tó yìí, tó gùn láti bẹ̀wọ̀ mi, tó gùn wá, tó gùn dé ibà ẹ̀. Jẹ́ pé tó bá yìn fẹ́yàn kan, téèyàn bí abẹ́ 100 tó bá wà lẹ́yìn nìyẹn, gbogbo wọn ló máa padà rù. Àwọn ọ̀tá àbọ̀ tí wọ́n gbọ́ rè gbé, tí wọ́n gbọ́ kọ̀ọ̀kan, tí wọ́n ti gé tí wọ́n lọ. Tó yẹ pé ó ní level of àyẹ̀tà tó máa stop irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Kò ní jẹ́ kó yìn ni, torí tó bá yìn tó bá kàn ẹ̀, kò lè lẹ́jà ń tà. Ìyẹn ló jẹ́ wípé àyẹ̀tà nìkan ò tó. Onídìí tìdíjò, onídìí fọ́bọn, onídìí àyìnrá, onídìí afẹ́ta, asákì, àrẹ̀ta, ó pọ̀ lóríṣiríṣi, gbogbo ènìyàn ní lásìkò tàbá ẹ̀. Òun lè ṣe rí pé mo máa ń polówó bàbá kan tó ń jẹ́ Máyégún. Mo máa ń sọ èmi kí n tó lè gbéyàn jáde fún yàn, mo ti yẹ nìyẹn wò. Mo lè máa ń sọ ìwọ tó bá lọ yọ̀ọ̀yọ̀ voluntarily ni, láti ìgbà táwọn èèyàn díẹ̀ ti ń lọ bá wọn mi tí ẹnìkan tó complain fún mi rí wípé ọ̀nà àwọn fẹ́ ṣe nǹkan báyìí, wọ́n ṣe kò ṣiṣẹ́ tàbí wọ́n ṣe tí wọ́n lè gbowó lọ́wọ́ mi. Ṣé mo the funnest ni wípé tẹ bá gbọ́ èyí tí bàbá yẹn charge, ẹ̀yin kò ní believe pé kan tó ṣe ṣiṣẹ́. Owó tí ò ní ìtumọ̀, ẹ̀gún ló ń béèrè. Bóyá torí pé mo lè bẹ̀ wọ́n sọ on anybody tó bá ti wá tú mi, tí wọ́n wo fídíò mi,
tàbí tó dárúkọ mi pé ọ̀dọ̀ Max B láti rí fídíò yín o wọn náwọn nígbàgbọ́ pé èèyàn bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni kò dẹ̀ sí ìdí táwọn gbọ́dọ̀ ṣe láti gba owó fún àwọn máa ṣe lọ́fẹ̀ẹ́ àwọn owó èlò nǹkan owó mọ́tò owó nǹkan tara owó ẹ̀dìyẹ kíníkan owó nìkan ló máa ní kẹ́ni yẹn sọ àǹfààní pé ó ń sọ̀pọ̀tì Yorùbá nation now fẹ́yìn tẹ́bà tí mo náà bàbá báyìí òun rèé. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá bojú komi ní dábí ariwo àṣẹṣẹ́ náà gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rí bí ògògò sísẹ́lẹ̀ tẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún adékúlákówọ̀ ní dìgbẹ̀dìgbẹ̀ bí ẹ̀kọ́ akọramata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná ìdèrú dáwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún adékúlákówọ̀ oṣù òróró sùmàlú lórí ọkiri ojú owó fún àwòwò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́wọ́ aráyé fìdí ọ́ ogun pèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórira ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde ìkọ̀sí olóyè máyégún adékúlákó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abọ́ lórí bẹ̀rẹ̀ ìwé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé olólọ ìjì kìí jà kó gbé ọlọlọ a kìí kórè olóògbò ní ògún ìwọ náà rẹ̀ yóò tá àrẹ ló kọ. ẹ káàbọ̀ padà yín ènìyàn wa nọ́mbà bàbá máyégún tí mo sọ fún yín nìyẹn pé wọ́n ìwọ tó bá fẹ́ dira torí bá gègé parọ́ fún ẹ ó ti ṣẹ́ẹ̀tì báyìí òkun ti ń mi ò wá láti wá já anybody láyà òun sọ reality mi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section nísìnyí wípé ẹ já máa tag àwọn international communities nǹkan tí wọ́n wá ṣe ní abúlé ní ìlú olóyè Sunday Igboho yìí ẹ já bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section ká jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àwọn ló wá tọ́ wa o a ò tọ́ wọn bàbá Olóyè Sunday Igboho rẹ̀ sọ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìkọ́ ẹ ti ṣẹlẹ̀ ní Igboho ni tí wọ́n ti rí olúwa mi bá sọ̀rọ̀ ní everything ti die down olúwa mi lè jẹ́ kó yé everybody pé ẹ má attack anybody but tó bá tún ti wá a máa defend ara wa bẹ́ẹ̀ ni a máa di ó ti pẹ́ tí mo ti máa ń sọ àwa ò ní attack anybody bá máa defend ara wa tó bá wá lólé mi tó bá mi fẹ́ pa mí mọ́ ọgbọ̀n wa bá mi ṣeré so èmi kò ní bẹ́ẹ̀ ṣeré débi tí màá jẹ́ ó pa mí so now ọmọ Yorùbá ẹ já bẹ̀rẹ̀ sí ní máa ìwọ tó bá tẹ́bà tiẹ̀ fẹ́ sọ síta bóyá orí Facebook yín WhatsApp yín any means of communication ẹ máa bá wa kọ síbẹ̀ pé Free Chief Sunday Igboho Free Chief Sunday Igboho is not a terrorist is not a bandit is not a kidnapper is not a killer is not a ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé wọ́n ṣe ìkóòdù lórí Sunday Igboho tó ransom òun ni mo ṣe ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bẹ nítorí ẹ̀ pé tẹ́ ẹ̀ máa sọ pé Igboho ti lọ gbowó ó ti gbàgbá ó ti gbà ó all in the name of pé ẹ ṣàfẹ́ blackmail mind ẹ fẹ́ assassinate character wọn ẹni tọ́lọ́run bá gbé dìde ò ṣe gbé ṣubú ẹni tọ́lọ́run bá gbé ṣubú nìkan ni ò ṣe gbé dìde agbára Ọlọ́run rẹ̀ ní gbọ́dọ̀ Sunday Igboho ṣubú gbogbo èyí tẹ̀ ń wò mí gbogbo ti jẹ tọ̀ lọ ọláwọn màlẹ́ká tó ṣílẹ̀kùn ní èmi jẹ́ kí àjẹ́ kò ní jẹ èmi náà gbogbo ti jẹ tọ̀ lọ ọmọ Yorùbá kí n tó bọ́ sí ìpele kejì ọmọ Yorùbá mi tí ìrọ̀wọ́ yín fún nǹkan ọdún ṣẹ̀ṣẹ̀ mi ló pọ̀ tó ilé ìyá àti bàbá wa ẹ support Max B TV ẹ má wò mí níhàn a lot of ìkọlá ní ìdábẹ́ fowó yìí sí ọmọ Yorùbá máa wò àwọn Christmas dé tán o tí fowó ọdún ránṣẹ́ sí mi o ẹ̀yin àti bàbá mi by now tọ́lọ́ ti ṣe tí mo ti wà justify pé ẹ̀kẹ́ fà mí mọ́ra gbogbo ẹ̀yin tí wọ́n ti wá ba orúkọ tàbí jẹ́ láì ṣe mí wọ́n ti wá parọ́ mọ́ mi ṣe gbogbo ẹ̀ inú mi dùn pé Ọlọ́run Olódùmarè ó ti kọjá sọ̀dọ̀ yín ti tún mi ṣe àánú ti fọhùn fún mi kí ni mo ṣe fáwọn ará bíi mi mọ wá ìtawọ ọmọ Yorùbá ká nífẹ̀ẹ́ ká máa bínú orí ọ̀pọ̀lọpọ̀ wa kẹ̀lẹ́ rí táìmù tẹ fi ń bínú orí yẹn you can use that time to do something tangible èmi ò rí tí ń rò òun ni Ọlọ́run ṣe jẹ́ kí túbọ̀ máa lọ́wájú torí èmi ò ní èmi ṣàbù àbí kí ni kò make sense mi rí Fúlàní bájà
mi ì rí ẹni tó ti kí ní kan bá ọmọ Yorùbá gbé wọn máa bá jà. You took a very wrong step. Torí o wà láyé, o sí láyé kò kọ́ máa bí. Mo máa ń sọ, mo máa ń tún sọ, èmi ò sí nínú àwọn tí Yorùbá Nation sọ di mídíà. Àwọn tí Yorùbá Nation dẹ̀ sọ di mídíà wọ́n mọra wọn. Ẹ máa rojọ́ mi dáadáa, ẹ continue. Ohun tí bá gbà lọ́wọ́ ìyá láyà anybody ẹ ṣàlàyé fún mi. Mi ì tí ì ráyè yín. Àtiwọ́ tó ń tẹnu bọlẹ̀ káàkiri tí wọ́n máa bí ẹ̀ẹ́dẹ̀ lẹ́fídẹ́ǹsì ẹ̀yọ kan. Ògùn ló máa pa ọgbẹ́ yín tẹ̀ ń gbógun ti jẹ tọ́lọ̀. Ẹ má wọrí, máa bí ti dé padà. Freedom ti wà báyìí, freedom ti wà, ó yá àwọn tó yí. Now ẹ jábọ́ sí ìpele kejì. Ṣèbí a sọ fún yín, ẹni awí fún ọba jẹ́ ó gbọ́, ẹni abáwí fún ọba jẹ́ ó gbà. A sọ fún yín pé àwọn Fúlàní wá gba ilẹ̀ wa ni, wọ́n fẹ́ take over gbogbo nǹkan wa ní ẹni wọ́n là ń pa. Now ẹja sáré yọ ìrìn àjò kékeré kan. Báyìí ló ṣe lọ. Àwọn Fúlàní ọ̀dà kan ti wá láti Fútajá lọ́wọ́ pé gbogbo nǹkan tó bá ti jọmọ́ ti Yorùbá tó wà lágbègbè wọn kó bẹ̀rẹ̀ sí ní yí Sáúsá padà tàbí kó máa yí sí Fúlàní padà. Gbogbo ọba àwọn hero Yorùbá bóyá tó wà ní owó ni o, tó wà nígbà tó wà láwo ni o, kó bẹ̀rẹ̀ sí ní yí sí orúkọ àwọn bàbá àwọn látòrí Muhammadu Buhari lọlẹ̀ bẹ́ẹ̀. Can you imagine? Kwara State Government House wọ́n ti sọ di Ahmadu Bello Government House nílọrin ní Kwara State. Má ṣe o. Kwara State Government House. Kwara State Government House wọ́n ti sọ di Ahmadu Bello Government House. Ọmọ Yorùbá kí làwọn wò? Kò tán síbẹ̀ yẹn nìkan o. Uni Ìlọrin, University of Ìlọrin, ìròyìn University Ìlọrin wọ́n ti sọ̀rọ̀ náà di, ẹ máa gbọ́ o, alákọ̀ọ́kọ́ Government House wọ́n sọ di Ahmadu Bello Government House. Wọ́n wá mú University Uni Ìlọrin wọ́n sọ di Sheikh Alimi University. Can you imagine? Uni Ìlọrin, University of Ìlọrin wọ́n ti sọ di Sheikh Alimi University. Ṣé ọgbọ́n tó ń lò fún wa? Kí ni yóò dẹ̀ bẹ̀rẹ̀ láti bíbá yìí o? Àbọ̀ bá sọjọ́ ló dá gbogbo ẹ̀ lẹ̀. Torí àwọn lọ sáré change àwọn orúkọ kan nígbà tó wà ní ìjọba. Ọmọ Lagos Airport wọ́n sọ di Muritala International Airport. Can you imagine? Tọmọ Fúlàní ò ní ṣe láíláí. Gbogbo nǹkan tó jókòó Yorùbá wọn kò lọ fún Nàìjíríà. Àfà tó níyàn máa mú ọmọ tí inú ìjẹ tíra. Lágbára ẹ̀yin yan wa kó lè máa bọ́ sí ìpele kẹta. Ṣẹ́yìn náà tí ìkọ̀ táwọn Fúlàní yẹn ṣe. À ń sọ fẹ́ èèyàn wa wípé àwọn arábí wọn ò nífẹ̀ẹ́ wa ẹ̀rù púrọ̀ ni. Ìjà tó sáré dókè ọ̀hún wọ́n bá wọn. Bitati ẹkùn tí wọ̀ dáadáa pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ lẹ́sì ìyájànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Bitati ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Bitati yóò gbà wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ Bitati òun ni ká ìpinnu rà láti wáyé gbòógì Bitati rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742
4527 tàbí àwọn Nàìjíríà nọ́mbà sí 08033191355 tàbí 08026265000. Kò bá ayé rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ náà ọ̀nà Peter T. Gbèrúra orí àtọ̀ bẹ̀rẹ̀. Ẹ dáhùn padà ènìyàn wa, nọ́mbà láàárọ̀ Peter T nọ́mbà òní yẹn. Ìwọ tó bá fẹ́ pẹ́ lórí ẹ̀, o fẹ́ àdójú ló máa pọ́n ní gbogbo nǹkan. Ìwọ tó yẹ pé o fẹ́ kí ọmọkùnrin yẹn tó yí tuntun níbàyí kó sáré rí báyìí láàrin ọ̀sẹ̀ kan ó bọ́ sílùú tó lè lẹ́ni side effect. They are 100% medical. Yes, anything tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ tó pàgbó lè solve ẹ̀pẹ́ láàárọ̀ Peter T. Iṣẹ́ tọ́lọ́ fi rán àwọn ènìyàn. Now, ọmọ Yorùbá, Fúlàní ya wọ Ìgbòho, wọ́n pa èèyàn mẹ́ta. Má ṣe o. Adúpẹ́ lọ́wọ́ bàbá Oloye Igboho tí wọ́n jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ tó sáré mobilize, because mobilization Oloye Igboho òun ni ò jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ tó sáré pé àbúrò wọn pé wọ́n tún ó yá káwọn Fúlàní wà èyí ò rẹ̀ tó kà. This thing is getting out of hand. Ó tiẹ̀ ti get out of hand pátápátá ni. Ṣẹ̀rí nísìnyí lára nǹkan tá a ti ń bẹ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ṣe látijọ́ yìí tí wọ́n ṣe tó ẹ̀ṣẹ̀ wá ṣe nísìnyí. Ṣe pé nígbà tí wọ́n ṣe nísìnyí àwa mídíà Yorùbá Nation a bá wọn promote fídíò yẹn torí a mọ̀ wípé they don't have the media that can make such thing go viral. Ìyẹn àwọn boys wọn tó ń parí báwọn rẹ́dí fún Fúlàní àwọn tá a fẹ́ máa gbọ́ nìyẹn látọ̀dọ̀ ààrẹ. Kò ń ṣe pé ká máa àwọn tẹ́ ṣe nísìnyí ó dáa. Àwa la promote fídíò yẹn tó fi lọ viral because ààrẹ oníṣọ̀tá wa. Mo rí bàbá wa David Hamilton sí ti ẹwà gbogbo ẹni mo I'm very happy with you guys. Yes, bàbá mi lẹ jẹ́, sorry to use that statement, bàbá mi lẹ jẹ́. Ẹjẹ́ àjọ ṣe báyìí ṣùgbọ́n ló mi wá dùn pé ó ti wà báyìí nísìn. So ẹni Fúlàní nísìn báyìí àwọn bá ṣe ìpàdé wọ́n ti declare operation no Fulani terrorist nílẹ̀ Yorùbá. Ìkọ́mú ìjàmàgbà kù.